Tinubu gba agbára kúrò lọ́wọ́ Oyètọ́lá. Ọ̀pọ̀ ìṣòro tó máa ń bá àwọn olórí ìjọba ní Nàìjíríà ló máa ń jẹ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n bá yí wọn ká ni. Àwọn èèyàn tí wọ́n bá yí àwọn alágbára yìí ká, wọ́n á máa ṣe agbára lò débi pé wọn yóò sì máa ba nǹkan jẹ́ mọ́ àwọn olórí náà lára. Bẹ́ẹ̀ bí tọ̀hún bá jẹ́ olórí kan tí kìí ka ìwé ìròyìn tàbí gbọ́ ìròyìn rárá, bíi tàwọn Muhammadu Buhari tàbí Sani Abacha, nǹkan yóò sì máa bàjẹ́ mọ́ wọn lórí. Àyè yóò sì máa pariwo orúkọ tiwọn nìkan. Bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n yí wọn ká ló wà nídìí aburú wọ̀nyí. Wọn yóò máa fi orúkọ olórí ìjọba náà ṣèbàjẹ́. Àwọn olórí ẹ̀ka iṣẹ́ ìjọba gbogbo yóò sì máa tẹ̀lé wọn. Nítorí ìgbàgbọ́ tiwọn ni pé tí àwọn bá ṣe dáadáa sí wọn, wọn yóò sọ̀rọ̀ àwọn fún ààrẹ tàbí fún àwọn alágbára míì. Gbogbo ohun tí àwọn bá sì fẹ́ yóò máa tó àwọn lọ́wọ́ ni. Ó di nǹkan méjì tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi hàn pé ààrẹ Bọ́lá Tinubu kò sí lẹ́yìn wọn. Bẹ́ẹ̀ ni wọn kò fi ọ̀rọ̀ náà tó létí kí wọ́n tó ṣe é. Wọ́n ti ṣe é tán kó tó máa gbọ́. Pé kọmíṣánná ọlọ́pàá kan yóò lọ mú akọ̀wé ìjọba ìpínlẹ̀ láì jẹ́ kí gómìnà mọ̀, tí wọ́n sì yọ ọ̀gá ọlọ́pàá náà dànù lọ́jọ́ náà gan fi hàn pé ohun tí wọ́n ṣe náà kì í ṣe èyí tí Tinubu mọ̀ rárá. Ohun tó sì jẹ́ kó rọrùn láti gbé kọmíṣánná ọlọ́pàá náà kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn. Bẹ́ẹ̀ ìtìjú burúkú ló yẹ kó jẹ́ fún àwọn tí wọ́n ṣe eléyìí. Gómìnà Adelke kò sì fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé gómìnà àná ní ìpínlẹ̀ náà Adégbóyèga Oyètọ́lá ló wà nídìí wàhálà àwọn lọ́sùn, àti pé nítorí ìdìbò tó ń bọ̀ yìí ni. Ohun tó sì ṣẹlẹ̀ sí iléeṣẹ́ Efcc àti ọ̀gá iléeṣẹ́ náà lónìí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹjọ 2026 yìí yóò ṣe àwọn èèyàn náà ní àyà gìrì, torí ìdójútini gbáà ìkọ̀yìn sí sísọ pé n ò rán ọ níṣẹ́ tí o lọ jẹ́ yẹn ni. Ọ̀gá Efcc yóò pàṣẹ pé kí wọ́n lọ gbẹ́sẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ kan tó wà ní báǹkì. Wọn kò sì ní bá gómìnà ibẹ̀ sọ̀rọ̀, wọn kò sì ní gbé wọn lọ sílé ẹjọ́. Wọn yóò kàn ṣe kinní náà wúrúwúrú tó di ànsà, ìyẹn ọ̀nà arúmọjẹ burúkú. Wọn yóò sì lo agbára ìjọba àpapọ̀ lé àwọn tí wọn kò bá fẹ́ràn náà lórí. Kò sì sí ohun tó yára ba ìjọba jẹ́ jù bẹ́ẹ̀ náà lọ. Bí kò bá sí ohun tí ààrẹ Tinubu ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo ìlú pátá ni yóò máa sọ pé Tinubu ló wà nídìí ẹ̀, pé Tinubu ló ń ṣe é. Òun ló rán àwọn Efcc níṣẹ́, òun ló sọ pé kí wọ́n lọ fìyà jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Lóòótọ́ ni gómìnà Adelke ti jáde tó ní Adégbóyèga Oyètọ́lá ló wà nídìí ọ̀rọ̀ yìí o. Bí kò bá jẹ́ èyí tí Tinubu ṣe, ọ̀pọ̀ èèyàn kò ní gbà. Wọn yóò ní Oyètọ́lá kò lè ṣe nǹkan kan kí Tinubu má mọ̀ sí i. Àmọ́ Tinubu fi hàn pé òun kò mọ̀ nítorí tó ti tètè pàṣẹ fún Efcc kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí ọ̀rọ̀ náà kíákíá, kí wọ́n sì pa kinní náà tì. Ó tún pe gómìnà Adelke láti bá a sọ̀rọ̀. Ó kí i, ó bá a dápàrá, ó sì sọ pé òun ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin pákáleke tí wọ́n fẹ́ dè mọ́ ọ lọ́rùn. Ó sì ti sọ pé kí Efcc má dé ọ̀dọ̀ ẹ̀ mọ́ rárá. Eléyìí yóò já alága àwọn Efcc yìí náà láyà, nítorí yóò mọ̀ pé gbogbo agbára yòówù tí Oyètọ́lá bá ní tí àwọn èèyàn fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí, Tinubu ti fa agbára náà yá mọ́ ọ lọ́wọ́. Ní báyìí yóò sì hàn sí gbogbo ayé pé àwọn aburú ọ̀rọ̀ ìdìbò tó ń ṣẹlẹ̀ yìí àti gbogbo wàhálà ìbalẹ̀ ọkàn tó ń bá wọn lọ́sùn, èyí tó ń ti ọwọ́ Oyètọ́lá àti àwọn èèyàn ẹ̀ wá ló pọ̀ níbẹ̀ gan-an. Bẹ́ẹ̀ ni bí kì í bá ṣe pé ọ̀rọ̀ náà padà wá já sí bó ti já sí yìí, ìmàdó wọn ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́ ni o. Bí ẹ̀rù bá sì jọba, èèyàn ò ní kù kan. Ohun tí yóò ṣẹlẹ̀ lásìkò ìbò tí wọ́n fẹ́ dì náà yóò lè ju ohun tí ẹnikẹ́ni lè fọkàn sí lọ. Bí wọ́n ti ń pààyàn lọ́tùn tí wọ́n ń pààyàn lósì tẹ́lẹ̀, tí àwọn ọlọ́pàá kì í rí ẹlòmíì mú ju àwọn èèyàn ẹgbẹ́ àkọọ̀dù lọ, tí wọ́n ń ṣe àwọn APC bí áńgẹ́lì níbẹ̀, tí àwọn ọlọ́pàá ń sọ pé àwọn kọ́ ni wọ́n ń fa wàhálà, bí ẹni pé wọ́n mọ̀ wọ́n ju àwọn aráàlú lọ. Kìnní náà ti lọ sílẹ̀ láti ìgbà tí wọ́n ti gbé ọ̀gá ọlọ́pàá Ibrahim Gòtán lọ, torí yàtọ̀ sí pé òun ti lọ síbi tí kò láṣẹ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pàápàá ti jókòó jẹ́, torí nínú ìbẹ̀rù ni wọ́n wà pé tí ẹnìkan nínú àwọn bá tasẹ̀ àgẹ̀rẹ̀ kélé yóò gbé.
bẹ́ẹ̀ ni àwọn tọ́ọ̀gì olóṣèlú tí àwọn aṣáájú ẹgbẹ́ yìí ń lò kò lè ṣe iṣẹ́ náà mọ́, tí àwọn náà mọ̀ pé orí ti yí padà, ìlú náà sì ti yí. ẹni tó bá fi àyà níní pé ara ẹ̀ lólè, ẹ̀wọ̀n ni yóò wà tí wọn yóò fi dìbò tán, tí àwọn tó fẹ́ ṣèjọba yóò sì máa ṣèjọba wọn lọ. ìyẹn ni pé ìyẹn ti lọ. èyí tí ìbá sì tún kó wàhálà balẹ̀ fáwọn Adeleke àti ẹgbẹ́ àkọọ́dù ẹ̀ ní Tinubu tún bá wọn paná ẹ̀ yìí. àáyá ń tún ojú ọmọ ẹ̀ ṣe ni o ló bá tọwọ́ bọ̀ ọ́. ọwọ́ àáyá rèé àràgbà yìí, èékánná rèé ṣọ̀bọ̀lọ̀ yìí, ó kú bí ojú ọmọ àáyá yóò ṣe ríran padà. alága Efcc yóò rò pé òun ń ṣe ti Tinubu ni, àmọ́ yóò ti rí i pé àṣìgbé ẹsẹ̀ gbáà ni, gẹ́gẹ́ bí Tinubu fúnra ẹ̀ ti ṣe sọ fún un. ṣe láàrin ìṣẹ́jú kan sí kejì lọ́rọ̀ náà ṣẹlẹ̀ lánàá òde ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2026. ìròyìn náà kan gbogbo ìlú kù pé àwọn Efcc ti lọ sí báǹkì àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́ṣogbo, wọ́n sì gbẹ́sẹ̀ lé àkáǹtì wọn níbẹ̀. wọ́n ní kí àwọn báǹkì náà má san kọ́bọ̀ kankan jáde fún wọn mọ́. àlàyé tí àwọn Efcc padà ṣe láti ẹnu alukoro wọn Délé Oyèwálé ni pé àwọn fura pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ máa ná àwọn owó kan ni, pé wọ́n ń gbé àwọn owó kan láti ibì kan lọ síbì kan, àti pé àwọn kan ti kọ̀wé wá fáwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti inú oṣù kẹta ọdún yìí. láti ìgbà náà làwọn sì ti ń ṣọ́ wọn láti mọ̀gbà tí wọ́n bá fẹ́ gbé owó jáde. àwọn owó tí wọ́n ń gbé kiri yìí, àwọn Efcc ní owó tí wọ́n fẹ́ fi ra ìbò ni, kì í ṣe owó nǹkan méjì, bíi bílíọ̀nù 11 ni wọ́n sì ti gbé jáde. àti pé torí kí wọ́n máa rí owó náà ná làwọn ṣe tètè wá o, tí àwọn sì gbẹ́sẹ̀ lé àkáǹtì náà. kì í ṣe pé Efcc ti pe àwọn èèyàn náà lẹ́jọ́ kan tẹ́lẹ̀ o, bẹ́ẹ̀ ni àlàyé wà pé wọ́n ti ń wá dààmú àwọn kọmíṣánná àti àwọn ọ̀gá iṣẹ́ ìjọba míì níbẹ̀. síbẹ̀ tó ṣe pé wọn kò rí ẹnì kankan mú, wọn kò rí ẹ̀rí kankan, wọn ò sì rẹ́nì kankan fà lọ sílé ẹjọ́. bàbáńbárì tí wọ́n sì ṣe ni láti wá gbé ẹsẹ̀ lé àkáǹtì àwọn ará Ọ̀ṣun lójijì tí wọ́n ní àwọn fura sí wọn. dájúdájú eléyìí kì í ṣe ọ̀nà tí Efcc ń tọ̀ láti ṣe iṣẹ́ wọn, pàápàá láti pàṣẹ oníkùwọ̀n báyìí fún odidi ìjọba ìpínlẹ̀ kan láì dé ilé ẹjọ́ rárá. àfi bí ẹni pé Efcc lágbára ju gbogbo ìjọba lọ. Efcc kò sọ àwọn tí wọ́n kọ̀wé pé wọ́n fẹ́ ná owó ìlú ní ìnákúná lọ́sùn, àmọ́ àwọn tí ọ̀rọ̀ kan mọ ibi tí ọ̀tẹ̀ ti wá. èèyàn àtiró wọlé, eégún àtiró jáde, ta ni ò wá ní mọ̀ pé èèyàn àtiró náà ló di eégún àtiró. wọ́n mọ̀ pé kò sí ibi tí ọ̀rọ̀ náà ti ń wá tàbí tó ti lè wá ju ọ̀dọ̀ àwọn Oyètọ́lá àti àwọn ọmọ ẹ̀ lọ, àti pé àwọn ète tí wọ́n ti tò kalẹ̀ fáwọn láti fi da ìbò tó ń bọ̀ náà rú àti láti ba ohun gbogbo jẹ́ fún wọn nínú ẹgbẹ́ àkọọ́dù àti Adelke fúnra ẹ̀ kó tó di pé ọjọ́ ìdìbò pé ni. nígbà tí wọ́n bá lo kọmíṣánná ọlọ́pàá tí wọ́n sì tún lo àwọn Efcc, kíá ní gbogbo ọ̀rọ̀ náà yóò yanjú síbi tí àwọn fẹ́, tí wọ́n yóò sì sọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun di ọ̀lẹ. ohun tí àwọn èèyàn ń sọ ni pé nígbà tí Oyètọ́lá ń ṣèjọba gẹ́gẹ́ bíi gómìnà, kí ló dé tí kò lo irú àwọn agbára báyìí nígbà náà? ṣùgbọ́n àwọn tí wọ́n mọ ìṣirò ọ̀rọ̀ òṣèlú sọ wípé kò lè lọ o, nítorí lákọ̀ọ́kọ́ Muhammadu Buhari ló ń ṣèjọba àpapọ̀, mọ́là ló lórí Efcc, bẹ́ẹ̀ sì ni wọn ò fààyè gbà wọ́n láti lo àwọn ọlọ́pàá nílòkulò nígbà náà. ohun tí ìbò ọdún 2022 ọ̀hún sì ṣe lọ wọ́ọ́rọ́ nìyẹn. àmọ́ ní ti àsìkò yìí tí Oyètọ́lá ń bá ìjọba àpapọ̀ ṣiṣẹ́, tó jẹ́ mínísítà ni, tí gbogbo èèyàn sì mọ bó ṣe jẹ́ sí Tinubu, pé òun ẹlẹ́nu rírí lòun ní àmọ́ ìyá òun o. ohun tó lé ní màjèṣí tí kò bá, ó fẹ́ farúgbó ara lé e. èyí tó sì burú ni pé gbogbo àwọn tí wọ́n ń lò láti ẹ̀ka iléeṣẹ́ àti ẹ̀ṣọ́ ìjọba àpapọ̀ yìí, ohun tí gbogbo àwọn ọ̀gá níbẹ̀ ń rò ni pé iṣẹ́ tí àwọn ń ṣe yìí, àwọn ń ṣe fèèyàn Tinubu ni, àwọn yóò sì rí èrè ẹ̀ jẹ tó bá yá. ohun tó fẹ́ gbé Efcc kọlù Tinubu nìyẹn. torí nígbàrà tí gómìnà Adelke fúnra ẹ̀ ti rí ohun tó ń ṣẹlẹ̀ ló ti fi ariwo lálá bọnu. ṣébèèyàn ń gbọ́ gbégbègbè tí kò bá tètè bá wọn pariwo ẹgbẹ́, tí wọ́n bá gbé kinní ọ̀hún tán, ìkúlé olúwa ẹ̀ ni wọn yóò jù ú sí o. bẹ́ẹ̀ ẹnu ẹni la fi kọ méje, èèyàn kan kì í bá ní kọ́. òun náà mọ̀ pé kò sí ẹni méjì tí yóò ṣe eléyìí fóun ju àwọn Oyètọ́lá lọ. ó sì pariwo orúkọ gómìnà àtijọ́ náà pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́sùn yìí o, ọkùnrin náà ni o.
ó ní òun kò gbọ́ irú èyí tí àwọn EFCC ṣe yìí rí, kí wọ́n déédéé bẹ́ẹ̀ lu àkáǹtì ìjọba kí wọ́n sì láwọn gbẹ́sẹ̀ lé. ó ní kò sí ẹnìkan tó ná ìnákùná kankan lọ́dọ̀ àwọn, pé àwọn làwọn ní owó tí wọ́n ń pariwo pé àwọn ń ná, owó àláwáǹsì àti àjẹmọ́nú tí àwọn sì ti jẹ àwọn òṣìṣẹ́ láti ọjọ́ yìí làwọn ń san fún wọn pẹ̀lú àwọn olùfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. àmọ́ Oyètọ́lá pẹ̀lú àwọn èèyàn APC ń bínú pé àwọn ń sanwó àláwáǹsì àwọn òṣìṣẹ́ fún wọn, bẹ́ẹ̀ ni inú wọn ò dùn pé àwọn ń sanwó ìfẹ̀yìntì fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. owó tó ń wọ inú àkáǹtì òṣìṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n sọ di owó tí àwọn fẹ́ fi ra ìbò. wọn ò sì ṣe làákàyè láti mọ̀ pé òṣìṣẹ́ ni àwọn ń san owó náà fún, òṣìṣẹ́ ìjọba ni wọ́n, owó wọn tíjọba sì jẹ wọ́n tẹ́lẹ̀ ni wọ́n ń san fún wọn. lọ́rọ̀ kan, Adelke ní ìjọba tòun kò jí owó kó, àwọn ò sì jalè, pé ohun tí EFCC wá ṣe ní láti jíṣẹ́ tí Oyètọ́lá àti àwọn èèyàn ìran wọn. bó ti ń pariwo yìí náà ló ń ránṣẹ́ sí Tinubu, tó sì ń rán wọn létí pé kó kìlọ̀ fáwọn Oyètọ́lá kí wọ́n má jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo ní 1983 tó fi di ohun tí rògbòdìyàn ńlá bẹ́ ní ìpínlẹ̀ náà tó sì kárí Nàìjíríà ṣẹlẹ̀ lọ́sùn o. ó ṣeéṣe kó jẹ́ ohun tí Tinubu gbọ́ rèé, torí ìtàn àtijọ́ náà kì í ṣe tí ò gbọ́ rí, tàbí kí òun náà rí i pé iṣẹ́ tí òun kò rán àwọn èèyàn yìí ni wọ́n ń jẹ́, wọn yóò sì sọ òun lẹ́nu gbẹ̀yìn ni pé ohun tí wọ́n ṣe náà kò bójú mu, kò dáa rárá. ohun tó sì mú pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó pàṣẹ náà ní kọ̀rọ̀, ó pàṣẹ ọ̀hún ó tún gbé ìwé jáde lé e lórí. ó kọ̀wé sí alága àwọn EFCC yìí, ó ní ó ya òun lẹ́nu ìròyìn tí òun gbọ́ pé EFCC lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ gbẹ́sẹ̀ lé àkáǹtì wọn níbẹ̀. ààrẹ ní kì í ṣe pé ọ̀rọ̀ náà ò dáa, torí òun ò lè ní kí wọ́n má ṣe iṣẹ́ wọn. àmọ́ ẹni yòówù tó bá gbà wọ́n nímọ̀ràn láti lọ ṣe ohunkóhun àti irú ohun tí wọ́n ṣe yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí ìbò kù sí dẹ̀dẹ̀, olúwẹ̀ ò ro rere fún ìjọba. Tinubu ní bí ìbò bá ti ń bọ̀ báyìí, ohunkóhun tí ẹ̀ka ìjọba kọ̀ọ̀kan bá ṣe tàbí tí ìjọba pàápàá fúnra ẹ̀ bá ṣe, àwọn èèyàn tó bá jẹ́ alátakò wọn ò ní sinmi, wọn yóò máa sọ pé ìjọba ṣe bẹ́ẹ̀ láti lo agbára wọn lé àwọn lórí ni. ó ní òun rò pé ó yẹ kí olórí àwọn EFCC yìí mọ ìyẹn kó tó rán àwọn ọmọ ìjáde lọ sí Ọ̀ṣun lásìkò tí bò ń bọ̀. ààrẹ ní láti lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun nírú àsìkò yìí kò sí bí àwọn èèyàn kò ṣe ní sọ EFCC ọ̀hún lẹ́nu pé iṣẹ́ àwọn olóṣèlú ni wọ́n ń ṣe. bẹ́ẹ̀ ni orúkọ burúkú ni irú eléyìí yóò fún wọn láwùjọ. ó ní àwọn èèyàn ò gbọ́dọ̀ rí EFCC bí èyí tó ń dá sọ́rọ̀ òṣèlú rárá, tàbí iléeṣẹ́ tí àwọn olóṣèlú lè lò fún ohunkóhun tí wọ́n bá fẹ́. pé nítorí ẹ̀ lòun gẹ́gẹ́ bí ààrẹ kì í ṣe dá síṣẹ́ wọn, tí òun fẹ́ kí wọ́n ṣe iṣẹ́ náà bó ṣe yẹ. ìyẹn ló sì jẹ́ kó gbégi lé o, pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí òun sọ̀rọ̀ yìí kí EFCC gbẹ́sẹ̀ kúrò lórí owó olówó kíákíá, kí wọ́n kọ lẹ́tà padà sí wọn ní báǹkì pé àwọn ò ṣe mọ́ o, kí wọ́n fi lẹ́ẹ̀ padà níbi tí wọ́n ti bù ú. àwọn ọ̀rọ̀ tí Tinubu sọ sínú lẹ́tà tó kọ yìí fi hàn pé òun náà mọ ohun tó ń ṣẹlẹ̀. ó mọ̀ pé àwọn kan ni wọ́n lo EFCC àti pé nǹkan òṣèlú ni wọ́n lò wọ́n fún. òun náà yóò sì ti mọ̀ pé kò ní í ṣe lọ́wọ́ ẹni méjì bí kò ṣe Oyètọ́lá àti àwọn èèyàn tiẹ̀ ni. àmọ́ pẹ̀lú èyí o, Tinubu gba agbára kúrò lọ́wọ́ gómìnà àtijọ́ náà, ó sì fi hàn pé kò sí lẹ́yìn ẹ̀ láti ṣe aburú sí ẹnikẹ́ni. ìdí ni pé yàtọ̀ sí pé ó pàṣẹ káwọn EFCC gbẹ́sẹ̀ kúrò lórí owó àwọn ará Ọ̀ṣun yìí, Tinubu pé gómìnà Adelke fúnra ẹ̀, ó sì pàrọwà fún lẹ́yìn tó ti fọ̀rọ̀ bá a ṣeré bí ẹ̀gbọ́n sí àbúrò. ó sì sọ fún un pé ó ń ti pàṣẹ fún EFCC wọn yóò gbẹ́sẹ̀ kúrò lórí owó wọn kíákíá. ọ̀rọ̀ náà da omi tútù sí Oyètọ́lá pẹ̀lú àwọn èèyàn ẹ̀ lọ́kàn. ṣé wọ́n ti ń fi hàn gbogbo ìlú tẹ́lẹ̀ pé ọmọ ààrẹ làwọn, ohun tí àwọn bá sì ṣe àṣegbé ni, torí igi tí orò bá pa àpagbé ni. ṣùgbọ́n pẹ̀lú eléyìí ìrẹ̀wẹ̀sì mú wọn, bẹ́ẹ̀ ni kò sí ohun tí òròmọdìyẹ yóò fìyà ẹ̀ ṣe. àṣà ń bẹ́ ẹyẹlé ṣeré, ẹyẹlé ń yọ̀, ẹyẹlé ò mọ̀ pé ikú lòun fi ń ṣeré ni, ikú dẹ̀dẹ̀ ẹ̀gbò. àfi kí gbogbo àwọn tí wọ́n bá jọ wà nídìí ọ̀rọ̀ yìí ṣọ́ra wọn gidigidi, bí bẹ́ẹ̀ kọ́ orò yóò pagi mọ́ àwọn pàápàá lára. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ àṣẹ tí Tinubu pa fáwọn EFCC tí wọ́n gbẹ́sẹ̀ lé owó àwọn ará Ọ̀ṣun fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú afẹ́rẹ́ yìí o.